ADAMIMOGO ìkànnì ológo rédíò alálùbáríkà lẹ́ ń gbọ́. ADAMIMOGO ìkànnì ológo rédíò alálùbáríkà lẹ́ ń gbọ́. Kọ́lá Michael àjùmọ̀lọ́ máa ṣe wí lẹ́jọ́. ADAMIMOGO FM ti Araba o. Lekki phase 1 la wà nílùú Èkó. Ìgbádùn tí yín o ṣòrin wà láti wá. ADAMIMOGO ìkànnì ológo rédíò alálùbáríkà lẹ́ ń gbọ́. ADAMIMOGO ìkànnì tí gbogbo olóríire ń gbọ́. Radio, your friend on radio is here. Your pilots on the radio, know the moment is here. Know I'm talking about George K. Gbogbo èèyàn fẹ́ mọ̀ gbọ́. Àjàyí ni Olùkàyọ̀dé fún wa ní gbádùn orí. Sámọ̀ fún wa ní gbẹ̀dùn orí. It is time for the program. We got anywhere you are. Don't miss the fun. Listen to your radio. Yes, I'm on go anywhere you go. Ìṣeré ó ti dìjì o. Ní your church again. One moment, your radio pylon. Just they carry me, they go for where I dey gbadun myself. While I you dey sweet me. Church in radio. Sweet boys. Church mẹ́la ó máa gbọ́. Everywhere I go. Even if I dey for campus, You go student. boys and girls, we are sweet boys and You die yo. Máa gbọ́. Sàn bọ̀bọ̀ tó gbà yo. Radio, best friend. You are the pilot on the radio. She might blow my floor. All right. Ladies and gentlemen. Major beats. F Major and Shoshike. Ni Moscow, Kosere. Shoshike of Africa. Say, Shoshike of Africa. Shoshike of Africa. Yeah. Shoshike of Africa. Shoshike of Africa. Yeah. Shoshike of Africa. Lekki Wagba. Lekki Wagba. Lekki Wagba. No nothing. You're listening to the program. I say no fronting. You are getting the program. Yeah, Ojo Atiya. Baba Jali Atiya. Listen to the program. Na. Shoshike. Shoshike of Africa. Yo, my people that call me Waxino, aka Dance. Oh, yeah, the Tutu Lewo Master. Chilling right now with George K. Stay tuned. Don't go nowhere. Only wash your step. Only motive. Running to me. Only motive running be run. Only motive running to me. Only motive running be run. Go off me, missile. Only talk on me fair. Leave me. Only motive running be run. You mean so much to me. You make my life so complete. You will let me be. No coming. You will let me talk on me. Fún àwọn tó ń darapọ̀ mọ́ wa ní ìgbà àkọ́kọ́ ẹ̀yẹn lórí ètò yìí ètò Ogba Ife náà ló ṣe bẹ́ẹ̀ tí ó ń dé sí ti ìbọn yín lórí ìkànnì ADAMIMOGO 93.1 FM ohun ìmọ́lẹ̀. Mo ti rí àwọn olólùfẹ́ wa tó jẹ́ pé àwọn òfin wa ọ̀hún fètò ìṣe rárá pàápàá jùlọ tó jẹ́ pé lórí ìkànnì ti abánidọ́rẹ̀ yẹn torí Facebook
mo rí ìyẹn Prince Ikú Òdòwó your mind lọ́sẹ̀ ni ó ní watching from our Ondo state lórí ìkànnì Adamogo nìyẹn Bọ́lá ti tó àmọ̀ pé ó ní ẹ̀ka alẹ́kó ètò ẹ ṣeun ara ni Yahaya ó ní well done ẹ ṣeun mo rí orúkọ ẹlẹ́ mo ṣáà rí hi bí orúkọ òyìnbó bíi kọ̀ọ̀kan bí Russia ni wọ́n yẹ mo rí ń bẹ̀ náà bẹ́ẹ̀ Àjàó Àjọkẹ́ Ọpẹ́yẹmí ó ní well done sà ẹ̀ka alẹ́ mo kí yín sọ fáwọn onílé sọ fàlejò wípé Ọgbà Ìfẹ́ ṣe bẹ́ẹ̀ ó máa wọlé dé lórí ìkànnì tí Ọgbà Ìfẹ́ náà nǹkan torí pé kí ni a ní péjì náà fún Ọgbà Ìfẹ́ lórí Facebook ìkànnì abánidọ́rẹ̀ẹ́ mo rán àwọn èèyàn náà tó ti ń gbórí wọlé síbẹ̀ Akọ́ládé Adéṣọ̀kan Àńjọ́rìn Bámikọ́lé Don Àgbẹ̀dẹ Níyè Bọ́lá àwọn náà ti ń gbórí wọlé orúkọ tèmi ni Olúkáyọ̀dé Àjàyí Church K làwọn tèmi ń pè mí ń gbòòrò. Ẹ bá mi kọ́ orúkọ ẹ̀. Ó máa fẹ́ ṣe fọ́ bókì ni mo kọ́ sí àbí kí n bèrè sọ́dẹ̀ rẹ̀. Mo máa ń ṣe rẹ́kọ́dì ń bè. Lọ́kọ́. Church K ẹ̀yìn rè àwo ti Snowpoke tó ń bá Judy K nájà. Àwọn ti fún mi lórúkọ ọ́ní Doctor of Love àbí ògùn tí ayé mi. Fún àwọn tó darapọ̀ mọ́ wa ní ìgbà àkọ́kọ́ Ẹ̀yọ̀ Samuel mo ń rí yín Ajíṣafẹ́ Tèmi Tọ́pẹ́ Emmanuel bẹ́ẹ̀ ṣe ń wọlé ìyẹn lórí ìkànnì ti Facebook bí i lórí Ọgbà Ìfẹ́ tàbí lórí ti Adámimógò ni ẹ máa mẹ́sẹ̀jì mi ẹ máa kí mi kí n máa rí pé lóòótọ́ ti wọlé ẹ sì máa bá a ṣíà rẹ̀ fún àwọn tó darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ ohun tá a ṣe lórí ètò náà ni pé a máa ń fún àwọn olólùfẹ́ láǹfààní láti rí i pé a máa ń bá wọn pe olólùfẹ́ wọn ni ṣùgbọ́n báwo la ṣe máa ń ṣe yín máa fi nọ́mbà ẹ máa fi mẹ́sẹ̀jì ránṣẹ́ ni lórí WhatsApp ni o máa pẹ́ WhatsApp nọ́mbà ń sìn tó jẹ́ pé máa fi nọ́mbà ránṣẹ́ síbẹ̀ tó bá fi nọ́mbà ránṣẹ́ ẹ̀yẹn tó jẹ́ pé kì í ṣe ọkọ àti ìyàwó wọ́n máa ń sọ àwọn tó bá jẹ́ ọkọ àti ìyàwó tẹ́ máa fẹ́ bí a ká pé ọkọ yín àbí ìyàwó ká kí wọn specially ẹ ti máa bá mi sọ yẹn lé ká tó wá sórí ètò á ti sọ ní ibi tá a máa dìyẹn sí ṣùgbọ́n àwọn tó jẹ́ pé bí wọ́n ní bí àfẹ́sọ́nà nàbọ̀ jẹ́ bí boyfriend and girlfriend tẹ́ pé má sọ fún olólùfẹ́ pé wọ́n fẹ́ pè é oníbàwọ̀n àti máa pè é tá a máa tẹnu tá a máa wọ̀n bóyá ṣé wọ́n nìkan ló ń fẹ́ ni àbí báwo ni Grace Elufidipẹ ó ní this intro I really enjoy it oh thanks so much Grace Àgbẹ̀dẹ Níyì Bọ́lá ó ní keep it up bro God bless you ẹ ṣe mọ̀ pé láti ìlú Àbújá làwọn ti ń wò mí live and direct bẹ́ẹ̀. ẹ má gbàgbé gẹ́gẹ́ bí mo ṣe sọ bẹ́ẹ̀ ṣe ń wọlé Ajíṣafẹ́ Tọ́pẹ́ Emmanuel ní well done Church K I want to listen to you this night ẹ ṣeun ẹ jẹ́ máa wọ̀ náà Ahmed Salami ọmọbẹ̀bẹ̀ yẹn lórí ti àbáyọ̀dọ̀ Ọlásòkun Elizabeth Aláyọ̀ wọ́n ní welcome on board ẹ ṣeun mi o ẹni ìtàn wọ́n ní well done yẹn lórí ìkànnì Facebook nìyẹn lóòótọ́ bó tẹ̀ jẹ́ pé nẹ́tíwọ̀kì òun lè ṣe bákọ̀bákọ̀ ṣùgbọ́n ẹ ṣe bẹ́ẹ̀ ẹ bá wò bẹ́ẹ̀ ẹ má kúrò bẹ́ẹ̀ bá dúró síbẹ̀ kẹ́ ẹ sì bá wa ṣíà ẹ̀. Traverse kí wọ́n lọ gé àwọn ara mi jẹ wọ́n ní keep the good work sir the Lord is your friend ẹ ṣeun lórí ìkànnì Facebook bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ má gbàgbé bẹ́ẹ̀ ṣe ń wọlé síbẹ̀ ẹ máa ṣí àkẹ́sì máa mi ṣí àti mò ń rí òtí ipò tó ṣí àméjì àbérò mẹ́ta ẹ ṣí àkíní kẹ. nọ́mbà tẹ máa fi ìyẹn WhatsApp ránṣẹ́ sí náà ní 08168563905 ìyẹn orúkọ olólùfẹ́ yín àti nọ́mbà olólùfẹ́ yín àti orúkọ tiyín náà àwọn máa pe olólùfẹ́ yín láti dán wò bí ìdánra ẹni wò ní láti mọ̀ bí alóòótọ́ ṣẹ́yìn nìkan olólùfẹ́ yín ń fẹ́ àbí pé tá a bá tẹ̀ ní pé kọ́kọ́ tiẹ̀ kíyàn pé kọ́ kíyàn tá ló à ń bí léèrè pé tá ló lè ní pé tá lọ́rọ̀ pé ó lè ní pé kọ́ kí o bá a ṣe máa ń ṣe lórí ètò nìyẹn ẹ má wà pé nípa abala kan tó wà bẹ́ẹ̀ tó jẹ́ pé ìyẹn tó jẹ́ bí true life story ni ìkan tẹ́ pé ó ṣẹlẹ̀ sáwọn tẹ́ pé àwọn tẹ́ pé ó ti rí wa tó ti fi àwọn ẹ̀rọ ẹjọ́ sí wa kí n dárúkọ wọn lórí ètò àmọ́ mú ìtàn wa kọ́pọ̀lọpọ̀ náà tó ń gbọ́ wa kọ́ fi ṣàríkọ́gbọ́n àti wípé lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn náà a lè sọ ó lè lérí ìyàn tí pé kọ̀ọ̀bẹ́ náà ṣẹlẹ̀ sí òun náà tó bá láà èèyàn ìyànjú ọ̀rọ̀ ìyànjú táwọn ìbá gbà wá ẹni orúkọ àlùkò náà àti bẹ́ẹ̀ amú tiẹ̀ ń bẹ̀ tó yẹ pé táwọn kò bá tó náà yẹ pé a máa ṣe láǹfààní láti ṣojú òpó ńlẹ̀ tẹ́ máa láǹfààní láti máa gba ẹnìtàn ìyẹn lọ́rọ̀ ìyànjú nítorí pé kí ni àwọn gẹ́gẹ́ bí àlóyìnbó wọ́n kàn fáìn inú wa ní pé wọ́n fi ìyẹn ìtàn ìgbésí ayé wọn ìkọ́ni ṣẹlẹ̀ sí wọn tó yẹ pé wọ́n jì bẹ́ẹ̀ wọ́n fi ṣọwọ́ sí wa ẹ má wà gẹ́gẹ́ bí ẹ ṣe ń wọlé ìyẹn lórí Facebook Quadri Kazeem Ọlákúnlé ẹ bá mi ṣí àkíní ọ ní ọ̀pọ̀lọpọ̀ láyé jẹ́ Sọdíìkì
Sodikili. Okay, Morega, or Shani, only so much enjoy your program. Keep it up, Sean. Etienne, Olong Bukola. Good evening, sir. Olubukola Oluwafemi from Benin Republic. Oh, thanks so much. Samuel Omotayo Abib, only a Kale, Mr. Chochike. Me not Kenyo, Benny Samuel. Bẹ́ẹ̀ wọlé síbẹ̀ má gbàgbé ẹ máa fi mẹ́sẹ̀gì ẹ máa fi síbẹ̀ ẹni comment section kẹ́sì máa share Ogba Ife síbẹ̀ wọlé dé nọ́mbà tẹ́ máa fi mẹ́sẹ̀gì rẹ orúkọ olólùfẹ́ ránṣẹ́ sí ìyẹn lórí WhatsApp lórí 08168563905 08168563905 orúkọ yín orúkọ olólùfẹ́ yín àti nọ́mbà olólùfẹ́ yín àwa sì máa pè wọ́n live and direct ń bí. Abubakar build Abubakar oní church k bàbá mo kí ẹ àwọn tèmi gangan nu wọ́n ní kí máa kí ìyẹn Sanya Olútọ́lá ní Bùkọ́lá. DJ Tommy oni kí máa kí yẹn Sanya Olútọ́lá ní Bùkọ́lá oni kí n kí olóṣèyàn dáadáa sóhun pé àwọn jọ lẹ̀pọ̀ àwọn jọ rúpọ̀ dáadáa ni mo rí àbùdó wá sí oní good evening sir I'm watching live from Agric Ikorodu well done sir ẹ ṣeun o Grace mo tún rí ẹ tí wọ́n ti ń fi ìràwọ̀ ti understand ìràwọ̀ tí Facebook ń sọ ṣùgbọ́n kò sí ìràwọ̀ tẹlifíṣàn náà tí mi ò gbà ẹ wo Ogba Ife onú ni ètò tẹ́pẹ̀ ń gbẹ́wọ́lọ́ lórí ìkànnì ADAMIMOGO 3.1 FM pẹ̀lú olólùfẹ́ yín Olúkáyọ̀dé Àjàyí Churchike láwọn tèmi ń pè mí gbòòrò ayé òun padà bọ̀ náà. ọ̀rẹ́ mọ́jà kò sí òyò láyé bí wọ́n ṣe gbọ́dọ̀ lẹ́dọ̀ wọ́n jẹ́ kó darí wá dúró ìfẹ́ àìlẹ́tàn nífẹ̀ẹ́ wa. ó ní mo ti lè rẹ́ nítorí àṣẹ́ríṣi sọ́nà ó ní mo ti lè rẹ́ níbi rẹ̀ akẹ́kọ̀ọ́ ìdájú ó ní mo ti lè rẹ́ nítorí mọ̀lẹ́fà ìbí sórí ó ní mo ti lè rẹ́ níbi rẹ̀ ìnáwó lọ́dún ẹ̀ẹ́dọ́ yọ̀wọ́ máa fi mí sílẹ̀ ìwọlé ní tọ́tọ́ mi fẹ́ if you leave me ó ní mo ti lè rẹ́ níbi rẹ̀ ọtí. ẹ jẹ́ máa jáyín sí kó síbi tí èèyàn lè ti pàdé olólùfẹ́ èèyàn lè pàdé olólùfẹ́ èèyàn nínú ọkọ̀ mo ti ráwọn tó pàdé nínú ọkọ̀ tó sí bẹ́ẹ̀ tẹ́ wọ́n sì di pé wọ́n di lọ́kọláya èèyàn sì lè pàdé olólùfẹ́ náà ní ilé ìjọsìn ó lè jẹ́ èèyàn lè pàdé ilé ìfẹ́ hàn bí á níbi tí èèyàn ti tẹ̀lé èèyàn lọ ṣe ayẹyẹ ni ẹja sí èèyàn sì lè pàdé olólùfẹ́ èèyàn lẹ bóyá ẹjọ́ ń rìn lọ ni ó sì lè wò pé àǹtí àwọn kan ti wà ẹgbẹ́ àwọn ọkùnrin máa ń lo àwọn scope kan ó lè kọ́kọ́ wò pé sísá ojú yín familiar irọ́ ni o fẹ́ lo àwọn ọ̀rẹ́ àwọn tẹ́pọ̀ pàdé àwọn bẹ́ẹ̀ tó sì ti bẹ̀ tó di pé wọ́n fẹ́ra wọn ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mo ti rí yín orúkọ ń le orúkọ àwọn ọ̀dọ́ ìsìnkú wọn lórí ìkànnì ti Ogba Ife má gbàgbé ẹ lè wà live and direct èèyàn lórí péèjì ti Ogba Ife bó sì jẹ́ lórí péèjì ti ADAMIMOGO ni kẹ́ máa wà live and direct báyé ṣe ń bí mo rí àwọn náà tán ra kọ̀ mọ́ wa Junior White Olúwaṣeun Ògúnrìndé ó ní well done sir enjoy your program ẹ ṣeun ẹ máa ṣe bẹ́ẹ̀ kẹ́ máa share ẹ máa share kẹ́ bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ máa comment nínú gbogbo page méjèèjì tẹ́ tí ń wò mí live and direct yẹn lórí nọ́mbà tí mo pè náà ẹ má gbàgbé o nọ́mbà yẹn ní kẹ́ ṣe bẹ́ẹ̀ kẹ́ máa fi yẹn lórí WhatsApp kẹ́ máa fi nọ́mbà olólùfẹ́ yín àti orúkọ olólùfẹ́ mo olólùfẹ́ yín wà àti nọ́mbà kẹ́ máa fi ránṣẹ́ sí kí iṣẹ́ kó ṣe bẹ́ẹ̀ kó bẹ̀rẹ̀ ń pẹ́rẹ́ o délé dára bá ń gbóhùn sókè díẹ̀ náà. Destiny, you are the best part of me. Imo Pachel, suffer me be well. Lọ́nà sí mi máa bínú. Ọ̀rẹ́ má dákọ̀ sí o láyé ń bí. Wọ́n ṣe gbọ́ tẹ́lẹ̀ gan. Wọ́n jẹ́ kó darí wá dúró. Ìfẹ́ àìlẹ́tàn nífẹ̀ẹ́ wa. Ó ní mo ti lè rẹ́ nítorí
rántí o bí a ṣe bẹ̀rẹ̀. Rántí o má ṣe gbàgbé. Rántí àwọn ìlérí tá a ṣe. Rántí o má ṣe gbàgbé. Jọ̀wọ́ má fi mí sílẹ̀. Ìwọ lẹni tó kàn mí fẹ́. Ó ní mo ti lè rẹ́ níbi rẹ̀. Ó ní mo ti lè rí. Ó ní mo ti lè rẹ́ nítorí dúró. Má lọ dúró. Mo ti lè rẹ́ lórí rẹ̀. Rántí o, rántí o. Ó ní mo ti lè rẹ́ nítorí dúró. Àdàlí, àní ó ní mo ti lè rẹ́ lórí rẹ̀. Jọ̀wọ́ má fi mí sílẹ̀. Ìwọ lẹni tó kàn mí fẹ́. If you leave me, ó ní mo ti lè rẹ́ níbi rẹ̀. Ẹ bá mi sọ fún Sísí yẹn kó má ìlọ mo ti sọ wípé pé fàájì tẹ́lẹ̀ àwa. NotJustOK.com. ẹ Bá mi sọ fún sísí yẹn kó má ìsàlọ. mo ti sọ wípé Fàájì tẹ́lẹ̀ àwa. fìdí Jọ̀wọ́ kó má ìlànà. ọmọdé ń ṣe mí ìyá mi dà dúró dè mí àní kò gbé mi fàyà kó wá fífẹ́ dúdú sáyà mi ọmọdé ń ṣe mí ìyá mi dà ìyá jọ. Ẹ jẹ́ àṣẹ bẹ́ẹ̀ ká bẹ̀rẹ̀ iṣẹ́. Àwọn èèyàn ti ń fi mẹ́sẹ̀gì ránṣẹ́ sí mi. Mo ní orí good evening, my name is Bidemi from Ikorodu. I want to help me call my GF. She's from IB. Ilé ìdáwà sọ yé mi. Okay, ṣé but lẹ́mí ẹ̀ wá BUH. Okay, bọ̀ nǹkan ṣe ẹ̀hẹ́n. She's in school right now. Her name is Rukayat. Ẹ jẹ́ àgbìyànjú wọn o. I see the colors of the rainbow in your eyes. So baby, it's not play. Baby, make it stop, I'm sharply. I say make it stop before you come make person mad. Jọ̀jọ̀ fún sísí yẹn kó má ìlọ. Oh my love, my baby, oh mellow, you know me, are you today? Now you will be my attention, only you. Only you. Like a this, like a that, like a that, Hello, ẹ kálẹ́ o. Àǹtí Rukayat ṣe wà pa báwo ni dé yín? Orúkọ mi ni Olúkáyọ̀dé Àjàyí Church Hill. What do you say? Okay, you want her to speak English, right? My name is Olúkáyọ̀dé Àjàyí Church Hill. And I have a special message for you from a special friend. So I don't know if I can deliver the message to you right now. Somewhere, if I may ask. Hello. My name is Olúkáyọ̀dé Àjàyí Church Hill. And I have a special message for you. Let me deliver the message so that you will know maybe if you are ready to accept the message or not. Okay, there is a special friend of yours. According to the message I have here, the person from the message here, he said he's your boyfriend. And he wants to express his feeling to you that he really loves you and nothing can separate you guys, that he wants to be with you forever. So who do you think the person could be? Hello, Auntie Rukayat. Yes. Yes, I think you heard me. Okay. Okay, I said, yes, I delivered the message. I said, someone said they really love you, and the person says it's your beer, but he just want to express it, and he also want to also deliver the message right now. So, what is the name of your boyfriend, or probably the person you think it can do such? Where are you calling from? What am I? My name is Olúkáyọ̀dé Àjàyí Church, like I rightly said. I think I mentioned that when you hacked my name, I did.
from where? My boyfriend. Your boyfriend sent a message to me that I should appreciate you, that you are the best thing that ever happened to him. So that's why I'm telling you now. So can you not tell us the name of your boyfriend? I can't disclose my boyfriend. Yes, okay, let me now talk. My name is Lekki Ajayi Church. I'm calling you from ADAMIMOGO 93.1 FM on a program Ogba Ife. So that's why I'm talking right now. And your boyfriend sent the message to us. I think I've delivered the message. So I don't know. Can you not tell her who do you think you could be, so that maybe you should just make the person happy? I believe he's listening to us right now. Sadiq. Yes. Okay. So where does he stay? Why? Eh? Why should I hear his information? You said? I'm dating Sadiq. Okay, Sadiq. Is there another name? Can you tell any of his other names? Upside down. What you say? Can you tell us any other name aside Sadiq? I know he's behind Sadiq. Okay, any other names? No. Hmm? I know he's behind Sadiq. Tell us your surname now. Hello. Auntie Rukayat. Yes? Yes. Who is Bidemi? He's actually behind Sadiq. Lẹ́yìn wá fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ ṣé ẹ máa wé sí káàdì wa ni? Mi ò fẹ́ gbàgbọ́ ṣá. Mi ò fẹ́ gbàgbọ́. Ayéwológun drag àti bèrè ó kẹ́ ní Sadiq náà ń jẹ́. A sì ní kẹ́ dárúkọ mi tó ń jẹ́ ẹlẹ́mọ̀ pé Sadiq náà ń jẹ́. Mi ò fẹ́ gbàgbọ́. Bóyá wọ́n ń lo scope ni. Wọ́n ń lo scope ni o. Ẹ̀sìn rẹ̀ yẹn ń gbàgbọ́ tèmi. Ẹ̀mi ò fẹ́ gbàgbọ́ bóyá. Bó sì jẹ́ yìí náà ni bọ̀dá Bídèmí. Ó dà pé tẹ̀tí máa ń sẹ́mi sẹ́yìn bọ̀ ó dà pé tẹ́tẹ́ yín jẹ lẹ́nìí. Ó jẹ lẹ́nìí. Bó sì jẹ́ pé yẹn náà lẹ̀ ń jẹ́ Sadiq lóòótọ́. Bídèmí lẹ́yìn sẹ́ni síbi ṣùgbọ́n girlfriend yín Sadiq ní ń tẹnumọ́. Ó sì ń bèrè pé kó dárúkọ mi. Ó lóun ò dárúkọ. Ó sì à ń bí mi. Mo sì à ń bí pé kí ni pé ta ni Bídèmí. Ó kọ́kọ́ wá dákẹ́ lọ gbí àárọ̀. Àmọ̀rú ẹ̀. Àǹtí dákẹ́ lọ o. Ṣùgbọ́n lẹ́yìn rẹ̀yìn àǹtí padà tó wá sọ pé àwọn náà ní ń jẹ́ báwọn. Ó jẹ́ bẹ́ẹ̀ bí ò jẹ́ bẹ́ẹ̀. Bọ̀dá Bídèmí ẹ send the message kí n gbọ́. Wọ́n nílùú wákàgọ̀. Jesus! Jesus! Ẹ bá mi sọ fún Sisi kó máa yọ. Ẹ̀yin tẹ́ wá on Facebook ẹ bá mi dá sí. Ṣé bọ̀dá yẹn ń lo scope ní àárọ̀ ni? Only good evening Mr. Chochike, I'm chatting from Ikorodu. Love matter. Okay, love matter marital. Okay, lórúkọ yín. Only please Ada Olivia is who I want to see. Okay. Quadri Kazeem Olakunle. Ó ní mo fẹ́ kẹ́ bá mi pé olólùfẹ́ mi orúkọ rẹ̀ jẹ́ tàbá lè send sórí WhatsApp jẹ́ ń pe nọ́mbà WhatsApp yẹn lẹ́ẹ̀kan sí. Ó máa jẹ́ kí n tètè rí dáadáa. Ẹ mọ̀ pé mẹ́sàgì pọ̀ kò ní ó lè má jẹ́ kí n tètè rí yẹn lórí comment section. Lóòótọ́ mo ṣe máa gbìyànjú láti máa nọ́mbà kan bẹ̀ ṣùgbọ́n mo lè má lè tèrí wọn mo tó rà mẹ́sàgì kan bẹ̀. 08168563905 ni nọ́mbà WhatsApp tẹ́ máa send ìyẹn mẹ́sàgì sí. Ogba Ife ọ̀nà rẹ̀ ń gbọ́lọ́wọ́lọ́ lórí ìkànnì ADAMIMOGO 93.1 FM tó jẹ́ pé a kalẹ̀ sí ìyẹn Lekki ìyẹn ní ìlú Èkó ń bẹ. Àwọn kan ń send mẹ́sàgì sórí àwọn èèyàn ṣá torí nọ́mbà mi kọ̀ọ̀kan nọ́mbà kì í ṣe nọ́mbà tá à ń lò lórí ètò F9 yẹn o nọ́mbà tá à ń lò lórí ètò tí mo pè lọ́wọ́ bá fẹ́ send WhatsApp message òun náà ní kẹ́ send ẹ̀ sí bá fẹ́ pé ó fẹ́ òkè wọ́n fẹ́ dídán ó gbọ́dọ̀ pèèyàn lórí ètò pé ó fẹ́ fún yàn pé yàn kan ní special message ìyẹn lọ akọ́fẹ́ bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò ní bóyá lẹ́yìn náà bí ó dẹ̀ fẹ́ polówó ni àbólóhun tẹ́ fẹ́ bá a sọ náà ni bó sì jẹ́ pé ó pé kárí akẹ́ máa fáwọn èèyàn náà lẹ́bùn lórí ètò kò sóhun tẹ́ fi ń ṣèyàn òun gbọ́gbọ́ nọ́mbà tó jẹ́ nọ́mbà WhatsApp yẹn ọgọ́ wà fún tó jẹ́ nọ́mbà fáwọn tó mọ nọ́mbà máa pè lẹ́yìn ètò eléyìí gangan tí mo pè yìí ó là ń lò lórí ètò Ogba Ife. Okay, olórí ọba orí adé Abela tó ní kí n pè ó rà pé wọ́n ní mo ti fast jù 081 68563905.
So sick on the beat. See what service. You wonder. I wonder. Ẹlẹ́wọ̀n ní good evening sir, kú iṣẹ́ òní sir, Ọlọ́run á pè wá ní èrè, ẹ ṣeun, àdúrà ń pọ̀, bla 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 bla. Ẹ bá kọ̀ lọ sí kinní torí àwọn tó ń send message pọ̀. Ẹ bá kọ̀ kẹ́kọ̀ọ́ sí ń ṣókí kẹ́kọ̀ọ́ forúkọ girlfriend ibi tán wà àti nọ́mbà gbogbo kinní wọ̀nyí ẹ̀kọ́ wọ́n ní orúkọ àwọn ni Habib ibi tí mo fẹ́ rí gan ni Habib ọmọ Táyọ̀, àwọn gbé ní orílẹ̀ Ìgànmú. Ok, wọ́n sọ ok wọ́n ilé Ifẹ̀ ní girlfriend àwọn wà. Wọ́n ní ó ti wà ní Lagos báyìí ní ok. Ọ̀dọ̀ ok orúkọ ẹ̀ ok ṣé mi ò tí ì pè nọ́mbà ẹ̀ ṣá àbí mo pè tí wọ́n gbé ni ẹ jẹ́ ń gbìyànjú ẹ̀. Lásán ni ojú mi lójú rẹ̀ bèbí ṣe ni màá tátán ni would you please hold my hand wà lọ́mọ mọ́ mi my baby just say yes wá jẹ́ tó ní tèmi Àǹtí Mariam ẹ̀ka lẹ́ o ṣé wàá pa báwọn ní dé yín ẹ̀ka lẹ́ ẹ̀kúṣẹ́ èdè hello ok orúkọ mi ni Olúkáyọ̀dé Àjàyí Church Hill Church Hill bẹ́ẹ̀ èèyàn kan ló máa rán mi sí yín ó ní kí n sọ fún yín pé gbogbo ìgbà nífẹ̀ẹ́ yín ń gbé lọ́kàn òun ò pé òun sì ṣetán láti fi yín lẹ̀ nítorí pé òun nífẹ̀ẹ́ yín gan ọ̀dọ́ gẹ́gẹ́ mọ́ yín sọ náà wọ́n lẹ́yìn boyfriend yín làwọn jẹ́ ṣùgbọ́n wọ́n tún fẹ́ kí n tún jíṣẹ́ fún yín pé àwọn nífẹ̀ẹ́ yín o pé níbikíbi tí ẹ bá bà kẹ́ mọ̀ pé àwọn nífẹ̀ẹ́ yín àwọn sì ṣetán láti wà pẹ̀lú yín títí ayérayé tálẹ̀ yín rò pé ó lè jẹ́ tálẹ̀ rò pé ó lè ní tó lè fún sọ pé ká send ká tó lè fún wa ní special message pé ká jíṣẹ́ fún yín. Mo mọ̀ pé ń sùn at least ẹ ṣáà dá mi lóhùn báyìí ẹ kò dárúkẹ́ ni ẹ̀ka rẹ̀ kó lórí ẹ̀kẹ́ everybody rà àbí. Ok kí lorúkọ wọn mo ní kí lorúkọ boyfriend yẹn ọ̀hún. Mi ò bá yín jiyàn báyìí mo ní kí lorúkọ boyfriend yẹn ọ̀hún kó má jẹ́ pẹ́ lómi ìlú lọ ń send message ká mọ̀ bí àwọn ọ̀gán ni àǹtí ọ̀hún sá lọ. Habib ọmọ Táyọ̀ mo jíṣẹ́ yín o mo ti pe orúkọ girlfriend ni Mariam Aduni Bukola bó tẹ́ pé mo gbìyànjú dáadáa nọ́mbà méjì lẹ́sẹ̀ mọ́kọ́ pété àkọ́kọ́ ó kọ́kọ́ sọ pé not connected àbí bí òyìnbó àbí unable to connect bó sì á pè yẹn nọ́mbà ẹlẹ́ẹ̀kejì náà tó jẹ́ pé wọ́n sì gbé ṣùgbọ́n kò bẹ́ẹ̀ ni pé wọ́n gà mí àbí wọ́n wà mí ni kò yé mi ṣùgbọ́n wọ́n ti sá lọ o wọ́n ní boyfriend kan nìkan dárúkọ boyfriend wọ́n kọ́ wọn ò dárúkọ o ìyẹn ti ó ti lọ́nu àwọn lọ. But what happened to the other line? The one line is not here, Abi. Okay, no wahala. It's my phone. They put down on this thing. Hey. I've been waiting for that one and only shawty. A girl with integrity, one and only shawty. Ẹ máa wo bọ̀dá àwọn tí yín allege mi allegation ilé ìkẹ́ Adédoyin Sunday only you are doing a great job but you remember remember you scatter my relationship o well all is good báwo ló ṣe jẹ́ tèmi ẹjọ́ báwo ni
Omowumi Onyikonsola, only Mr. Kayode, well done. Keep the good work. May God bless you. Amen. And you too. Eriola Daniel, I'm not in that comment. No, Lori Connect Ogba Ife lórí Facebook. Omowumi Onyikonsola, Mr. Oda. Only Mr. Kayode. Oda be. Mi ò ní sọ kankan. Ẹ jẹ́ wo rí page ti Adamogo náà. Kí ni wọ́n pè náà? Okay. Wọ́n ní hey, Travis ní Aunty Bukola Japa, Aunty Bukola Japa lóòótọ́ o. Japaism. Ele Laboye Adeboye. Only please mo ti pè lẹ́ẹ̀kan. Ibrahim Idu, only Church K, well done boss. Chatting from Ibeju, Lekki. Ẹ ṣeun. Ẹ má gbàgbé pé bí ẹ ṣe ń darapọ̀ mọ́ àná mo mọ̀ pé lóòótọ́ network kan ṣe bákan ṣùgbọ́n ẹ má bá a ṣí àbẹ́. Julie Jesse, only good let me call my wife. Mo ti sọ. Ẹ jẹ́ kí ni máa yí wa dáadáa. Pé bá ti jẹ́ pé bí ọ̀rọ̀ ìyàwó bí kọ̀ọ̀kan ni. Èèyàn bí ẹ̀dùn ẹ fẹ́ kán pè ìyàwó especially ẹjọ́. Ẹ lè bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò yẹn. Kì í ṣe ẹ lé àwọn tó jẹ́ bí ó ń fẹ́ra wọn sọ́nà. Bí àbí boyfriend, àbí girlfriend, àbí àwọn tó jẹ́ pé wọ́n lẹ̀ tó yà wọ́n là ń pè. Ta fẹ́ mọ̀ bí alóòótọ́ èèyàn tó ń fẹ́ bóyá wà nìkan gan ló ń fẹ́ yẹn mọ̀ kó ń ṣẹlẹ̀ dáadáa lórí ètò rí. Téèyàn kan ní ká pè kan tó sì jẹ́ pé èèyàn tó ní ká pè gan àṣọ ń wà lọ́dọ̀ ọkùnrin. Ẹ mọ̀ orú ẹ̀. Eléyìí wọ́n ní kílódé okay àwọn náà ni tó sọ pé wọ́n jápa. Okay, wọ́n ní my name is Enitan Adenike. So I become my babe that I love him so much. His name is ẹ jẹ́ kí n jíṣẹ́ ilé Enitan. Okay, Enitan ṣá. Okay, Enitan lórí Facebook. Ẹ jẹ́ kí n jíṣẹ́ yẹn. Searching for that one and only Janu why I say with that one and only why I say searching for that one and only Janu why I say love me take it slow oh yeah surely make me glow love me make me glow Hello bro, ṣe yẹ kálẹ́ o. Ṣé wà pa bá ní dé yín? Àkúṣe níjà yẹ kó yára jù. Orúkọ mi ni Olúkáyọ̀dé Àjàyí o. Ẹnìkan ló rọ́ mi sí yìí tó ní kí n sọ fún yín, ní kí n jíṣẹ́ fún yín pé òun nífẹ̀ẹ́ yín o. Ó ní gbogbo gbà nífẹ̀ẹ́, ó nífẹ̀ẹ́ yín kò jẹ́ kó nǹkan lè sùn mọ́. Ó lọ ṣetán láti wà pẹ̀lú yín títí ayérayé. Òun ní kí n jíṣẹ́ fún yín o. So tálẹ̀ ní rò pé lè jẹ́ o, bọ̀dá ṣì. Kí ló ń pa yín lẹ́yìn? Ẹni bí ọkọ mi náà ni. Ó pọ̀ fún Wàrísì. Okay. Kí lorúkọ ẹni bí ọkàn yín? Ìyàwó mi náà ni. Okay, ẹ ti marry. Mo ti lẹ́ni tí mo fẹ́ fẹ́. Okay. Kí lorúkọ èèyàn tẹ́ fẹ́ fẹ́ o? Ṣé obìnrin ni ó ní? Ṣé obìnrin ṣọ́kùnrin náà sọ pé ẹ̀ṣẹ̀ ń wá ẹ̀mí ni àbẹ́ máa wá ìjésù? Ṣé ọkùnrin náà sọ pé òun nífẹ̀ẹ́ yín pé ìfẹ́ yín wà lọ́kàn gbogbo gbà? Kí ló kàn mí pẹ̀lú pé ṣé ẹ̀rí bọ̀dá ìburú ṣá ẹ̀burú lè yọ. Obìnrin ẹni ìtàn lórúkọ ìṣẹ́. Ó pọ̀ ẹ bá mi forúkọ mi le kí n bá lè mọ̀ dáadáa. Adéní ẹni ìtàn. Adéníkẹ́ a máa blush báyìí ẹ lè pera yóò lóòótọ́ Adéníkẹ́ ẹni ìtàn ló ní ká pè yín. Life and direct lẹ́wà lórí ADAMIMOGO 3.1 FM táwa ní Lekki ní ìpínlẹ̀ Èkó. Mọ̀pá Adéníkẹ́ náà ó ń gbọ́ yín lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ lè pè kẹ́ ẹ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ pé Adéníkẹ́ ó ṣe o mo rọ́wọ́ ẹ o. Báyìí làwọn máa rí lọ o. Ẹ ṣé o, ó dàbọ̀ o. Ẹ ṣé gan-an. Kò tọ́pẹ́ sá ẹ ṣé o. Ẹ jẹ́ ń lórí eléyìí fún ìgbéyàwó èèyàn fún táwọn eléyìí adúpẹ́ lélẹ́yìí o. Eléyìí ti sílẹ̀ Ọlọ́run ti ṣe. Join together, let no man put us on down. But God up, join together, let no man. Ẹni ìtọ́ tó rí ìpẹ́ ìròyìn Facebook ó ní à ń blushing lọ àǹtí ẹni tó ń blushing. Ó dà bẹ́ẹ̀. Hello, today is my birthday, Mr. Chojike. I'm chatting from Ikorodu, Lagos. My name is Abdulsalam Olawale. I don't know if possible you can call my girlfriend, but she's not in Nigeria. She can only accept WhatsApp call. She's online. Irú yẹn ẹ bá mi chat ya máa chiyan lọ́sẹ̀ tó ń bọ̀. Àmọ́ bá ṣe máa ṣe. A lè fi number gina pè wọ́n. Owó yín lápá.
kò sí mo fẹ́ fi WhatsApp pè lémi tí mo busy òun ni mò ń lò lọ́wọ́lọ́wọ́ so àti fi WhatsApp pè ó máa nira bọ̀ kò sóhun tó burú bẹ̀ náà a lè fi normal call pè wọ́n ṣùgbọ́n màá pe nọ́mbà tó máa bá mi sọ̀rọ̀ sí bẹ́ẹ̀ pé dídán o ẹ̀ fẹ́ kí wọ́n pe olólùfẹ́ yín happy birthday Mr. Abdulsalam Ọláwálé igba ọdún kan ni o mo kí yín mo lélẹ̀ wọ́n ní hello I'm enjoy your program ohun tó fẹ́ràn jíṣẹ́ nìyẹn ok eléyìí nǹkan wọ́n ní hi good evening sir mi ò tí ì rí mẹ́sẹ̀gì wọn náà ó máa wọlé. lóòótọ́ dẹ̀ bá wa ṣe ìgbéyàwó ó gba gudugudu méje lóòótọ́ ẹ jẹ́ ń wọlé látòrí péjì Ogba Ife wọ́n ní call my GF ẹ̀yin ẹ̀kọ́ tí Ogba Ife wọ́n kọ̀máàdì wa ni kò sí wàhálà àwọn àjíṣẹ́ wọ́n ní call my GF she's in Ìbàdàn wọ́n ṣe gbé síbẹ̀ nìyẹn wọ́n ní káṣá máa dúpẹ́ tó lórúkọ wọn ó ní mẹ́sẹ̀jì tí ń gbé báyẹ̀ tí ń gbé kíní ọ̀nà báyìí ṣé máa rí call my GF pè báyìí bọ̀ wọ́n wá ṣe kíní kan wàá fi orúkọ GF wọn sí ìyẹn lọ́nu wò ìyẹn lọ́nà wọn bínú forúkọ yẹ ká forúkọ GF yín sí wọ́n ní good job sir may God be with you please let me call my girlfriend her name is Ajoke okay but wá fi nọ́mbà wọn sí àbí mi ní orí ni Grace ló fi dé pé wọ́n ti congrats àǹtí ẹni ìtàn èyí tó dé pé wọ́n já wọn tàn náà okay Kàfáyà Tọmọtáyọ̀ ọmọ Làbákẹ́ wọ́n ní great job ẹ ṣeun wò ẹ ṣeun kí ni mo bọ́ ṣe ń lọ báyìí Sọ́fíò Adégbòye wọ́n ní good evening please let me call my babe Nífẹ̀mí from Ìkòròdú okay ẹ jẹ́ ń jíṣẹ́ eléyìí náà ẹ jẹ́ ń jíṣẹ́ eléyìí. Sọpẹ́ onífẹ́ olúwa làbàdàn sọ ìyàwó tọ́jú ìyá rẹ̀ sórí wọn ìyàwó wọ́n tọkọ rẹ̀ oúnjẹ láti ọmọ láti óyá ọṣọ láti omi kiri ti bí yẹn láti ohun tá gbé sílẹ̀ lọ́mọ ẹ̀rọ ń gbé orúkọ tá a bá sọmọ lọ́mọ ajẹ́ etí èmi náà àbímọ gbogbo wa la ṣe lọ́mọdé ìjẹ́jẹ́ láàbù ṣe jẹ́jẹ́ ọkọ̀ ìyá ṣe jẹ́jẹ́ sọ̀kọ̀tà físíkà tàbí pàtàkì. Walk on down, join together, let no man put us down. This is the season of Aquatabo. Sugarcane baby, come and give me your love. Sugarcane baby, come and give me your sweet. Adégbòye Sọ́fíò Adégbòye mo ti jíṣẹ́ yín o láti àjà wọn ò gbé wọ jẹ́ ká tún wẹ lómi. Fatayi Ọ̀tọ̀lówó wọ́n ní from Ajégúnlẹ̀ Lagos okay Ọpẹ́yẹmí latest wọ́n ní keep the good works the Lord is your friend okay ṣeun Bolúwatifẹ́ Samson wọ́n ní hello my name is Samson Bolúwatifẹ́ please let me call okay blah 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 her name is ẹ jẹ́ kí n jíṣẹ́ uncle bọ̀dá dadi Bolúwatifẹ́. Love is so sweet, oh baby, come to me again. This is the season of Aquatabo. Sugarcane baby, come and give me your love. Sugarcane baby, come and give me your sweet. I love you, baby, give me your wine. This is the season of Aquatabo. Eléyìí tú again, ọmọge yìí fún Joe. You are too classy, I cannot deny. Every day, baby, I want you more. Every day, baby, I need you more. Ọ̀dà ìró. Ẹ̀rọ bá mi mo ti ró lólùfẹ́ o. Lólùfẹ́ mi. Àyẹ̀wò mi, mo ti rẹ́ ní tọ́tọ̀ mi fẹ́. Olómi bọ̀ wálé wá sùn sí mi láyà. Ọ̀rọ̀ yìí ti dọ̀rọ̀ Aquatabo. Nítorí wípé papa mama dem be Aquatabo. Before dem come know dem be Aquatabo. Adára taba lè ṣe ní Aquatabo. Kàlẹ́ bí mọ̀lẹ́mọ̀ l'Aquatabo. Ọba aláṣà bí aláì. I no dey lie. Sugarcane yìí eléyìí dúró gé mi.
bọ̀dá olúwa ti fẹ́ nọ́mbà tẹ ní kí n pè ó lọ o ìyẹn ti lọ́nu great job ó ní good job brother wọ́n ní Tèmítáyọ̀ Àjàyí Fisáyọ̀ Ìdòwú Àyànfẹ́ wọ́n ní well done our exceptional radio presenter mọ́ ẹ ṣé o wọ́n ní more option to function orí mi ń wò mo ti à ń blush báyìí kí ló dé mo ń blush lóòótọ́ ni season of akọ àtàbọ̀ ni ọ̀rọ̀ ìfẹ́ lágbára ẹ má ẹ̀ka tanra wa lọ́rọ̀ ìfẹ́ bọ́kùnrin ṣe ń tọ́ obìnrin lóbìnrin náà ń tan ọkùnrin bó ṣe rí nìyẹn ẹlòmíì wà tẹ́ pé tí wò pé lágbájá ni mo fẹ́ fẹ́ gẹ́gẹ́ bí mi ṣe máa ń sọ ibi tí ríyàn rí tẹ́ pé lóbìnrin tó jẹ́ pé boyfriend tó dìrò pòun fẹ́ fẹ́ràn tó sì gba owó lọ́wọ́ ẹ̀ tó obìnrin mi lè gba owó lọ́wọ́ ẹlòmíì àmọ́ fẹ́ lòmíì tó sì jẹ́ pé èèyàn tó ń gbowó fún ẹ̀gbọ́n ẹni ẹ̀gbọ́n lè máa nífẹ̀ẹ́ dénúdénú àbí kì í ṣẹlẹ̀ ó ń ṣẹlẹ̀ dáadáa ìbẹ̀rẹ̀ náà ti rọ́kùnrin náà tẹ́ pé a máa gbà lọ́wọ́ onípe girlfriend ẹ̀kọ́ wà tó ń kó nọ́ọ̀bù tó ń sọ̀rọ̀ sí pé tó bá fún lówó báyìí tó bá fún ní 20k yẹn 10k yẹn wo gbà pé ó ti tán láàrin wa nìyẹn a sì lọ yáwó àbá lọ gbà lọ́wọ́ èèyàn tó ń fẹ́ lè yẹ pé èèyàn tó nífẹ̀ẹ́ jù gan lágbẹ́ àdíá yóò sáré yá mi ní 20k mo sáré lòun kọ̀ọ̀kan nìyẹn ó emergency ni tó sì jẹ́ pé emergency ọ̀hún ìgẹ́ta sí bíi ẹ jẹ́ àwọn pé láàrin lọ́kọ-láya gan-an ọlọ́run gbà wá láàrin lọ́kọ-láya ẹ̀tọ́ àmì wà tẹ́ pé ó ń tanra wọn náà tí wọ́n fi inú kan wọn fi òótọ́ tí wọ́n fi bára wọn lò ẹ gbọ́ ẹni kò rí bẹ́ẹ̀ màá sọ sítórì kan bíi ó dàbí kọ́mẹ́dì ni ṣùgbọ́n màá sọ fún yín mò ń bọ̀ náà. Oh no, oh no, my darling, oh my darling, your lips, your eyes, and catchy, oh my darling. Verse 1, listen. Omo de Shiva, you know if I see you they smile, I dey get a fever, ṣeun bracket no ó ní ti pẹ́ díẹ̀ ṣùgbọ́n ẹlòmíì wọ́n pé lóòótọ́ ni àwọn kan wà tí wọ́n bá nífẹ̀ẹ́ wọn tó bá ti rí báyìí àrẹ á sì máa gbọ̀n ibi tó níyàn tẹ́ pé torí bó ṣe nífẹ̀ẹ́ yàn dé ibi tó nífẹ̀ẹ́ yàn dé yàrá pé ìfẹ́ ń yàyàn wèrè ṣá ẹlòmíì ibi tó nífẹ̀ẹ́ yàn dé àwọn ìwà burúkú wọn àtọ́wò tó mọ̀ pé kò dáa tó sì jẹ́ pé torí pé ìfẹ́ tó ní sẹ́ni ẹni ẹ̀dẹ̀ gbà wà lọ́wọ́ ẹ̀ ó ṣeé ṣe náà bó ti ríyàn rí tẹ́ pé tó máa ń ó ti yé yín tó sì jẹ́ pé ẹ̀ńgbà tó máa tó níkan tó yí òun padà ni pé èèyàn tó ń déètì gbà bó ṣe pé lóòótọ́ àdéhùn òde kò wá padà yìí sí ọ̀rẹ́ bóyá ó tó pé òun nífẹ̀ẹ́ gẹ̀ nǹkan ó ló sì gbà lọ́wọ́ tó sì jẹ́ pé ẹ̀mọ̀ ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn ọ̀wà kan wà tí èèyàn ò tẹ́ pé lè pé torí pé èèyàn tó nífẹ̀ẹ́ gẹ́gẹ́ bí àṣà lóyìnbó wàá fẹ́ adjust pé jẹ́ kí n ẹ̀mọ̀ wàá fẹ́ adjust fẹ́ nìyẹn tó sì jẹ́ pé ìwà burúkú ó ṣeé ṣe ìmọ̀ kó lólùfẹ́ kí kó gbà lọ́wọ́ ara wọn bó ṣe jẹ́ gan nìyẹn bracket mò ń gbọ́. Now I realize, but they let they criticize. They tell me to the lie. Me I no send, sweetie. Me I no send you. Make you no darling. Your lips, your eyes, and catchy. Oh my darling. Verse 1, listen. Omo de Shiva. You know if I see you they smile, I dey get a fever. You the one in my mind, you are my diva. I swear anytime I see you around, I dey get a ginger, I dey get a ginger. My tingling, oh my darling. Your lips, your eyes are catchy. Oh my darling. I want you to know you don't know where I go carry with my Ferrari. Baby, if you like, we go dance, we go party. Fever, oh no, fever. When you look in my eyes, I dey shiver. Let's go. fún àwọn tó bá ṣe ń darapọ̀ mọ́ fún gbà kókè lè máa wọ̀ pé orí ìkànnì wọlé já sí orí ìkànnì Adamogo ń bẹ̀ náà kankan lẹ́wà ní àṣẹlẹ̀ lórí ètò Ọgbà Ìfẹ́ ẹ lè fẹ́ wà náà live and direct
ẹ lọ sórí ìkànnì ìyẹn Facebook wa lórí ADAMIMOGO ẹ máa rí wa ń bẹ̀ live and direct bó sì jẹ́ lórí Facebook wa báyìí lọ́rẹ̀ náà ká lọ sórí ìyẹn ti péèjì Ogba Ife ẹ máa rí wa ń bẹ̀ live and direct mo rí àwọn kan wọ́n ti fi mẹ́sẹ̀gì ránṣẹ́ ṣùgbọ́n àwọn kan send mẹ́sẹ̀gì bí ẹ̀ mẹ́rin bí ẹ̀ márùn-ún ẹ má jẹ́ kí n tàn yín ẹ wá send mẹ́sẹ̀gì bí ẹ̀ márùn-ún bí ẹ̀ lẹ́yìn kọ́ sáǹdì ṣẹ́ mọ̀ pé a tún lọ sókè nìyẹn tó túmọ̀ sí wò pé ẹ̀ ńgbà tí bá ti kàdé ọ̀dọ̀ yín tá a bá sì kàdé bẹ̀ lẹ́nìí a jẹ́ pé ẹ̀yin fara yín lẹ ṣe bẹ́ẹ̀ o tó bá ti send message bẹ́ẹ̀ ṣe máa ṣe ẹ wà farabalẹ̀ kẹjẹ ká kà á díbẹ̀ ṣùgbọ́n tó bá lọ ń send ẹ bá pé èyí tó ti wọ́n nọ́mbà 1 á lọ sí òkè pátápátá ni bó ṣe máa jẹ́ ni mo rí òkè kálẹ̀ pé ètò àwọn kí wá ń tí wọn ni mo rí wọn kí wá ni. orí wíyẹn lo Amọ́láyà from Alimosho let me call my baby okay orúkọ baby wọn àbí ẹ ká òbí a baby máa baby ká pe nọ́mbà bọ̀dá Ọláìyá láti Alimosho. Hello, ẹ kálẹ́ wà ní títí. Hello. Ṣé wàá pa ẹ kálẹ́ o? Ẹ̀sà, ẹ ti ń sùn ẹ̀jẹ̀ ẹ má bínú ẹ ṣe lè máa gbóhùn sókè díẹ̀ mà. Orúkọ mi ni Olúkáyọ̀dé Àjàyí Church Hill. Láti Èkó mo ti ń pè yín. Mo oníṣẹ́ kan mo fẹ́ jẹ́ fún yín ẹjẹ́ ń ṣe òun pápápá kí n bá lè fi ilẹ̀ kẹ́ bá lè sùn. Ṣé ẹ ń gbọ́ mi? Yes, olólùfẹ́ yín ló rán mi sí yín o. Tó ní kí n sọ fún yín pé òun nífẹ̀ẹ́ yín gan ọkọ ní kí n sọ fún yín pé specially pé kẹ́ ẹ mọ̀ ń fẹ́ kẹ́ ẹ mọ̀ pé gbogbo ìgbà nífẹ̀ẹ́ yín ń bẹ lọ́kàn o bó ń ṣetán láti bá yín kalẹ̀. Hello àǹtí títí. No tá lẹ́yìn rò pé ó lè jẹ́. No ẹ̀yin ẹ dárúkọ èèyàn tẹ́mọ̀ tó lè jẹ́ tó lè sọ pé òun nífẹ̀ẹ́ yín bí olólùfẹ́ yín. Toro lẹ ń fẹ́ra kó lẹ́yìn ní bí girlfriend ó sì fẹ́ ká tó express feelings ọ̀hún fún yín tá lẹ́yìn rò pé ó lè jẹ́. Mo wà pẹ̀lú yín àǹtí títí. Hello. Mo ń gbọ́ yín. Hello. Okay mo tá lẹ́yìn rò pé ó lè jẹ́. Ó rà pé lálẹ́ japaism ni o àǹtí yẹn tó japa japaism tó ni o ẹ̀yin bọ̀dá yan Ọláìyá láti Alimosho àǹtí títí ti lọ o wọ́n lọ o wọ́n ti lọ o ok wọ́n ní ok àwọn bọ̀dá ẹ̀kan ènìyàn tó ní kí báwọn pé ìyẹn nọ́mbà fún mo ti kí yín lẹ́ẹ̀kan ẹja fi yàn lẹ́tọ̀ láwọn ṣe birthday lẹ́ni wọ́n ní good evening atọ́kùn Amọ́lábísí by name please let me greet mo ti pe ọ̀rá yẹn náà ti sẹ́ni kìíní pé tó jẹ́ pé bí ìyàwó ẹ̀kan ìyàwó lẹ pé your wife mo ti sọ fún yín ẹ bá bí ká kí ìyàwó yín specially ẹ ti jẹ́ kí mọ̀ ọ̀ká tó wá sórí ètò àwọn bá ṣe máa pè wọ́n pé ṣùgbọ́n mo ti sọ nǹkan tá à ń ṣe lórí ètò ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọ̀fẹ́ wọn ṣáfẹ́ gbà. Okay, I want to become my babe. I want to tell him that I love him so much. Nothing can change my love for him. My name is Auntie ẹni ìtàn kan nìyẹn mo ti jíṣẹ́ yín lẹ́ẹ̀kan àwọn náà nìyẹn. Ẹja ń wọlé. Only good evening, sir. My name is Oluwadamilare Alani from Ejigbo. Please let me call my babe. She's at Lauren. This is her number. Okay. Ẹja pé ká pèlè. Aṣá mọ̀ pé níṣe kọ́níkọ́ní lò fúnra wa ní àṣálẹ́. Hey, Clever J pẹ̀lú Danny Young orin ti pẹ́ díẹ̀ ẹja àgbọ̀ díẹ̀ náà. Ó yá ẹja àgbọ̀ kọ́níkọ́ní lọ. Yo, Clever Day, one Danny Young response and face of the production. So we are I was working on this trip on the summer. Excuse me, can I know you? Wallahi, but I tell you, lórí Facebook ẹ monitor only Auntie Titi use style to make no make for national peace. Hey, Angelina, okay, mo rí yín. Only I really enjoy this program. Ẹ ṣeun o. Ìyẹn lórí Facebook ni ẹ. Quadri Kazeem Alakunle. Mo rí gbogbo yín nice program. Okay, mo rí gbogbo àwọn èèyàn bó ṣe ń comment bẹ́ẹ̀.
Hello, why you did me like this? So I don't know. This is how the love promise me. Nobody gonna love you, baby. I want to know how you do this. So if your love no go be me, I carry go. Tell me which one you do. Everybody knows so like you do. I can't take this any longer. It's you I'm tired sitting by the corner, taking every day you don't even know that. Since the day we've been chatting like we flexing, we've been lying like we she came from my room, but she didn't really so. She promised us we were going to nọ́mbà àǹtí ekmo tí bọ̀dá olúwadámiláre ní kí a pè láti Èjìgbò bóyá ó lọ àbí wọn gbé ní ìyẹn ti lọ bẹ́ẹ̀ o ẹja fibẹ̀ ńlẹ̀ bẹ́ẹ̀. Good evening, my name is Balogun Larewaju Solomon. I'm from Ekiti State, based in Ikorodu, Lagos. My girl name is Okoyemi. I called her Ayomi, and she also called me Ade. I love her so much. Her number. She live in Akure. Please tell her I'm ready to love her with all my heart. Okay. Ẹja wo bí tá dé máa bọ́ sílẹ̀ ní bóyá dé máa fit o máa wà mí tó yẹ kó wà máa múra ṣẹlẹ̀. Okay. Okay. Màá jíṣẹ́ yín sìn. Suddenly she took from my way. Everybody can love, she don't know me so. You promise so soon, I'm gonna meet you for last soon. Girl, oh, why you didn't do me like this? So I don't know you. This is how the love you promise me, oh. Nobody can love you, baby, oh. I want to know how you do this, oh. If your love no go give me, I carry go. Which one you do? Everybody knows so like you do. I can't take this any longer. Cause you didn't make me. I'm tired sitting by the corner, taking every day you don't even know. You have 1 minute remaining. Now stop. Like 0 minutes. Hello, Shewa, sister Ope Kale. Báwo ni dé yín? Ẹ̀sàkúṣẹ́ ni, báwo la Àkúrẹ́ ńbẹ̀? Pápápá kí n jíṣẹ́ torí kí n bá lè fún láyè kẹ́ bá lọ sùn. Èèyàn kan ló rán mi sí yín o, ó ní kí n sọ fún yín pé òun nífẹ̀ẹ́ yín o, wípé òun ò sì ṣetán láti fi yín lẹ̀ pò fẹ́ bá yín kalẹ̀. Ìlú Èkó lèmi ti ń pè yín lọ́wọ́lọ́wọ́ wọn kàn ọ̀dọ̀ wọn láwọn ní special package náà fún yín. Wọ́n ti ní ká kọ́ jíṣẹ́ fún yín náà pé ká jẹ́ kẹ́ mọ̀ pé àwọn nífẹ̀ẹ́ yín, wípé àwọn sì ṣetán láti bá yín kalẹ̀. Tálẹ̀ yín rò pé ó lè jẹ́? Ọláyẹwájú. Ọláyẹwájú kí ni kò yé mi, ṣé Ọláyẹwájú Adépọ̀jù àbẹ́wò? Ọláyẹwájú Solomon. Ń bọ́ Ọláyẹwájú Solomon wà lákòókò ìbá yín sọ̀rọ̀ yìí. Àbí tó pé mo dárúkọ Èkó lẹ́ fi dárúkọ Ọláyẹwájú, mo dẹ̀ ṣe ń sọ̀rọ̀ Ìbàdàn mo ti ń pè yín kì í ṣèkó. Ìbàdàn lèmi ti ń pè yín. So tá wá ní torí mi ò rọ́ Ọláyẹwájú mi bẹ̀ tá ní mi ò rọ́ Ọláyẹwájú. Kí lẹ sọ? Àǹtí Ọpẹ́. Ṣé wọ́n sọ fún yín tẹ́lẹ̀ kó máa pè? Ṣé ẹ mọ̀ pé wà lórí rédíò live and direct? Mi gbọ́. Kí lẹ sọ? Ẹ sọ pé? Wọ́n ẹ wà lórí ADAMIMOGO 93.1 FM live and direct ìyẹn ní Lekki ní ìlú Èkó. Àwọn ọdún sẹ́yìn méjì sí wa ọ̀tọ̀ ní ká sọ fún yín pé ẹ jẹ́ nǹka. When I called her Ayomi and she also called me Ade, I love her so much. Ṣáwọn náà ni. Please tell her I'm ready to love her with all my heart. Ó pọ̀. Mo dẹ̀ ń blush fún yín ṣá. Ọ̀nà mo ń blush fún yín. Ẹ pé bọ̀dá Ọláyẹwájú kẹ́kí o. Èyí ti jẹ́ lọ́ntí yín o. Ṣe kọ́níkọ́ní love. Orí tí mo ń play sí nìyẹn. Èyí ti jẹ́ lọ́ntí yín o. Ẹ ṣé o àǹtí Ayọ̀mí o. Ọpẹ́yẹmí tó di Ayọ̀mí lọ́dọ̀ bọ̀dá Ọláyẹwájú o. Àbí ẹ̀yin náà yá kẹ́ lọ pé adé yín o. Kó wá lọ kí sórí ẹlòmí. Ẹ ṣé o dàbọ̀ o. Ẹ ṣé o.
jíṣẹ́ oríire okay orúkọ ilé okay mo ṣàrí Benjamin Ibrahim scholar only Mr. Churchill good evening you're doing a great job and please keep the good work please do you have a hookup show okay tó ti máa okay bí a kan à ń ṣe náà lórí page Ogba Ife ṣùgbọ́n ó nìkan tó ti yẹ ká ṣe pause for now tó ráwọn èèyàn ti ṣèpọ̀ lọ́wọ́ tá àti ẹ lè bá mi chat lórí Ogba Ife lórí page Ogba Ife kẹ́ DM máa wò Chevy B Baba only good evening sir my name is Sharif from Mushin. Please let me call Ajoke Ade. Okay, Jen, jíṣẹ́ Chevy B Baba. She hold me and she hold me tight. She tell me my man, she never want me. So me, respond and clever day. One day young, we are on things again. So we can't stop and me let you feel no fear. Girl, see the girl in the yard. See, girl, me I tell you again. Open up the ear, make you hear what I'm wrong. Girl, me I tell you again. Open up the ear, make you hear what I'm wrong. Me I tell you no, me love, girl, me love. Girl, me I know one lie. Okay, mo fẹ́ jíṣẹ́ okay ẹ jẹ́ ó jẹ́ ọ̀nà mo ti kà yẹn ẹ jẹ́ jíṣẹ́ ṣé kí ni ò ti gbẹ lọ́wọ́. Kí n jíṣẹ́ bọ̀dá good evening sir my name okay Sharif láti Mushin ẹ jẹ́ n pe olólùfẹ́ yín ẹ jẹ́ n ṣe kí n pe olólùfẹ́ wọn okay. Hello, Kaleo. Ṣé wà pa bá ní dé? Àkúṣẹ́ ni, àbákúṣẹ́ àná àti ẹ̀tí ń bọ́ sí jọ mi. Àǹtí Àjọkẹ́ kọ́ nìyẹn. Ìyá, orúkọ mi ni Olúkáyọ̀dé Àjàyí Churchill. Láti ìlú Èkó mo ti ń pè yín. Ẹ jẹ́ ń jíṣẹ́ pàpàpà kẹ́bà ìlọsọ yẹn kan ló rán mi sí yín. Wọ́n fẹ́ fún yín lẹ́bùn kan wọ́n ní special gift ni. Ọláwọn jẹ́ olólùfẹ́ yín pàwọn jẹ́ boyfriend yín. So àwọn ní ká pè iná ká kọ́ confirm náà bóyá kó wáyé pé wrong person ni a pè pé wọ́n dẹ̀ fún wa nọ́mbà yẹn pé olórúkọ yẹn jẹ́ Àjọkẹ́ pé àwọn jẹ́ boyfriend yìí so wọ́n ní special gift. You have 1 minute remaining. Hello, tálẹ̀ yìí rò pé ó lè jẹ́. Mo lẹ́yìn ọ̀kan ní special gift tó fẹ́ fún yín tó jẹ́ olólùfẹ́ yín àwọn aláàjì fẹ́ fún yín á ní ká pè yín ká confirm náà bóyá ẹ̀yin ni. Babátúndé kí ni? Kí lẹ sọ orúkọ wo náà tún jẹ́? Sharif. Okay. A jẹ́ pé àwọn hello. Ẹ wà lórí ADAMIMOGO 3.1 FM. Àwọn ní ká kí o kẹsà fún pákà sọ fún pé àwọn nífẹ̀ẹ́ yín ẹ lọ pè wọ́n bẹ́ẹ̀ bọ̀dá bàbá tó àwọn náà ni. Ẹ ṣé o, ó dàbọ̀ o. Okay. Moral message. Okay, ó ní bá mi kí Adénìkẹ́ Àkúrẹ́ ó fi nọ́mbà wọn síbẹ̀. Okay, àwọn kan ti send kini láti orúkọ tèmi ni. Okay.
ẹ jẹ́ ń wo àwọn tó ń bẹ lórí ìkànnì ti Facebook. Okay, Kashama, okay. Engineer Mufutau really want. Only good evening. A special greeting. I want to greet. Okay, my name is Akipelo. The girl is Clinical Shower. Only good job. May God be with you. Morio. Oladimeji mo rí message yín. Angelina mo rí message yín. Mo rí. Àwọn message yo ma ṣe ń wọlé náà, message mi wọlé tó ṣe bẹ́ẹ̀ tó ń borí. Ẹ jẹ́ ń wo Rubik wo bínú. Ẹ jẹ́ ń wo ìkànnì tí ADAMIMOGO náà. Ẹ má wá pé bẹ́ẹ̀ ṣe wà live and direct. Ẹ máa share o. Ẹ máa share. Ademola Mamogane. Only good job, Mr. Churchill. I want to let me call Adetunwade people to tell her I love her so much. Say half a number I'm going to see. Oloyede Isiaka. What is Olóyèdé from Musa Funweto Ibafu? I really love your program. Oh, ẹ ṣeun, uncle, Boda, daddy, Musa Funweto. Ẹ ṣé. Hey, Ogba Ife náà lè gbọ́ láti ìkànnì ADAMIMOGO 3.1 FM. On the bench. And you know that. Now this goes around. I wanna. Mo really mi látọ̀dọ̀ Mr. Olumide. Ó ní I want to get my wife. Kò yé mi. Nǹkan tẹ́ sent you yé mi. Wọ́n ní good sir. Olumide from Ikorodu, Lagos Ìṣàwọ̀. I want to get. Wọ́n sì fi number. Wọ́n wá fi question mark bí ẹ̀mẹ́rin. Kò really yé mi tààrà. Bá a ṣe máa ṣe lélẹ̀ ẹ jẹ́ ń ṣe báyìí. Láṣàlẹ̀ yìí ó rà pé màá lè ti wọ abala tó jẹ́ pé a ti máa ń gba àwọn èèyàn ní ọ̀jì tó mo sì nígbàgbọ́ pé a lè sọ náà àwọn mi lè wà tó jẹ́ pé orúkọ báyìí náà lè máa ṣẹlẹ̀ sí wọn. Torí ọ̀rọ̀ àbí wà ní ọ̀bá yìí máa ọgbọ́n ọlọ́gbọ́n náà la fi máa ń kọ́gbọ́n. Àwọn mẹ́sẹ̀jì kan wà tí a sì wà láǹfààní láti pè okay bí mo ṣe ń wò ó ṣe é ṣe o kí n ṣe lò lára àwọn mẹ́sẹ̀jì lọ́sẹ̀ tó ń bọ̀. Àwọn mẹ́sẹ̀jì ó pọ̀ báyìí. Ṣùgbọ́n bí mi ṣe ń wò mi rò pa lè tẹ̀síwájú mọ́ ní abala ti pípè yẹn. Ṣùgbọ́n jẹ́ sọ ìtàn tó jẹ́ pé bẹ́ẹ̀ ni ẹ̀ fi ṣọwọ́ sí mi. Gẹ́gẹ́ bó ṣe máa ń ṣe lórí ètò mi ò kì í dárúkọ wọn. That cost you pains, that broke your heart and brought you shame. If you need someone to blame, you can put that blame on me. For all those guys who for your name, those guys that drove you insane. Ẹ má gbàgbọ́ náà pé àwọn tó bá ń wà náà live and direct lórí Facebook lórí ìkọ́ tá à ń gbéyẹ̀wò yìí mo ti post ẹ̀ náà sí orí Ogba Ife bẹ́ẹ̀ nìyẹn ṣe fi ṣọwọ́ sí mi. Ẹ tún lè lọ bẹ̀kẹ́ lọ comment lórí post ẹ̀ sì rí ń bẹ̀ tí mo kàn fẹ́ kà sí ìrètí lẹ́yìn yẹn lórí program yìí náà ẹ lè fi comment yìí síbẹ̀ mo nígbàgbọ́ pé yẹn náà ó sì máa padà wá láti wá ka gbogbo message àti pé nǹkan òrùngbà tó wà bẹ́ẹ̀ wọ́n ti bá lè rí kà náà ó ṣe náà kì í bẹ́ẹ̀ kí n máa kà sí orí afẹ́fẹ́. Ẹ jẹ́ ìwọ̀n bọ́n ṣe sọ ní èdè Gẹ̀ẹ́sì ni wọ́n fi kọ́ ṣùgbọ́n wọ́n ní mo ṣe ń fi ìwé ìṣọwọ́ sí yín obìnrin ni mí o ó sì jẹ́ ọmọ ọdún 29 ìyẹn 29 years. Ó ní mo ti wà nínú ìyẹn bíi serious relationship pẹ̀lú èèyàn kan tó jẹ́ pé àjọ jẹ́ ọ̀rẹ́bìnrin sọ̀rẹ́kùnrin ó láwọn jẹ́ gẹ́gẹ́ bí obìnrin tẹ́ pé àwọn jẹ́ ọ̀kọ́ tẹ́ pé àwọn ò ní luck láti wà nínú serious relationship ṣùgbọ́n wọ́n ní nínú oṣù kìíní nínú ọdún tí a wà yìí àwọn láǹfààní wọ́n pàdé arákùnrin kan tó jẹ́ pé èèyàn gba ọdún 2 lọ́wọ́ àwọn. Àwọn sì bẹ̀rẹ̀ láti máa jẹ́ pé àwọn jọ jẹ́ olólùfẹ́ ara wọn tó sì ń déètì oníṣùgbọ́n kọ̀ọ̀kan lòún ṣàkíyèsí náà nípa ti ọ̀rẹ́kùnrin ọ̀hún kì í sábà ń pè wọ́n ó ní mẹ́sẹ̀jì gan kẹ̀ ń mẹ́sẹ̀jì ó ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló ti sọ̀rọ̀ pé kí ló ṣẹlẹ̀ olólùfẹ́ mi ṣùgbọ́n olólùfẹ́ mi lẹ jẹ́ kí adé tó sì jẹ́ pé bó tiẹ̀ jẹ́ mẹ́sẹ̀jì àbí kẹ́ tiẹ̀ máa wásàpù mi. Ó ní kí ló ṣẹlẹ̀ tẹ́ kí mẹ́sẹ̀jì ó ní ìyẹn máa sọ pé wo jẹ́ ń sọ̀rọ̀ kan fún ẹ
ìyẹn ò sínú ẹ̀jẹ̀ tèmi o èmi ò mọ̀ bọ́ ṣe ń pèèyàn bọ́ ṣe mẹ́sẹ̀jì yàn. oní tó sì jẹ́ pé kíní máa ń kán lómi inú gidi pé irú ìfẹ́ wo lòun wá wà báyìí tó sì jẹ́ pé òun 30 ọdún ló ti fẹ́ dé òun sì tí ì lọ́kọ. ó ní kíní kan tiẹ̀ tó wá ní eléyìí tó jẹ́ pé tí arákùnrin náà bá jọ ní àjọṣepọ̀ ó lóò kí n fi bẹ́ẹ̀ ń gbádùn ẹ̀ lọ tààrà. ó túmọ̀ sí wípé ẹ̀yin àjọṣepọ̀ ti lọ́yẹ láàrin lọ́kùnrin lóbìnrin ó lóò kí n ṣe bẹ́ẹ̀ ń gbádùn ẹ̀ tààrà. ó ní ṣùgbọ́n láìpẹ́ yìí òun pàdé arákùnrin kan yẹn lórí ìkànnì káyélujára ti Facebook tó jẹ́ pé báwọn ṣe pàdé onílòótọ́ dẹnu ìfẹ́ kan wò bó ṣe dẹnu ìfẹ́ kan oníkùn náà máa parọ́ olóhùn ṣe bẹ́ẹ̀ òun yóò fẹ́ o tó sì jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ ìgbà ló máa ń pe òun á sì bá òun chaàtì bíyá lórí Messenger àti Facebook àbí lórí WhatsApp ni oníkùn máa parọ́ onílé gan wá mórí òun yá dáadáa. oníkò má parọ́ gan lẹ́ẹ̀kọ̀ọ̀kan á fi owó bíi chéènì díẹ̀ náà á fi ṣọwọ́ sóhun. ó ní ṣùgbọ́n àwọn abílẹ̀rè pé ọ̀nkú ǹjẹ́ léèyàn kọ̀ọ̀kan tẹ̀ ń fẹ́ ó ló ń kú ní èmi ò fi taratara léèyàn tí mò ń fẹ́ o kò séèyàn tí mò ń fẹ́ ṣùgbọ́n mo kọ̀ lẹ́nìkan tó jẹ́ pé àjọ máa ń ṣe ó ti yé ẹyin mi ò ní fi gbogbo ẹnu jàkàrà mi fi gbogbo ẹnu sọ́tán ó ní ṣùgbọ́n èmi léèyàn kan akọ̀jọ́ máa ń ṣe náà ní ìkájọ́ máa tíbítíbí ṣùgbọ́n kò sí láàrin ara wa pa afẹ́ fẹ́ra wa. olóhùn àwò náà pé ń gbà tó ti sọ pé òun lẹ́ni tó òun fẹ́ tó jẹ́ pé wọ́n jọ ń ṣe lásán ni òun náà máa wò pé kí ni fi ń ṣèyàn ọkùnrin ló dúró yìí. ó ní bóun ṣe gbà nìyẹn ó pé lóòótọ́ káwọn ríra à ń gbà táwọn ríra lóòótọ́ tibítibí ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì ó ní kò má parọ́ o kò má parọ́ kò má jalè o à ń bọ̀dá yìí àwọn òun gbádùn bọ̀dá yìí òun gbádùn bọ̀dá àti láàwí dáadáa ó tiẹ̀ ó bó ṣe fẹnu pọn gẹ̀rẹ́ wọn ó lóun gbádùn àwọn gbádùn bọ̀dá àti láàwí dáadáa ńgbà tó ń ṣe tibítibí. wọ́n ní ṣùgbọ́n kinní kan ló yà ń lẹ́nu ó náà ní wo pé ìyẹn fóònù tí bọ̀dá ń lò tóun rí píkṣọ̀ tí bọ̀dá fi ṣe wallpaper àbí ṣe wallpaper àbí kí náà ti ń pẹ̀. ó ṣe bàbá òbí orí yìí ti pẹ́ o àwọn ẹbá gbin lélẹ̀ kìí ṣe àwọn tó máa kọ tí ẹ pé lẹ́yìn ọ̀sẹ̀ kan àbí ọ̀sẹ̀ kan tẹ̀ ìdá lẹ́yìn oṣù mẹ́ta orin wọn àtùmọ̀ orí wọn ti pẹ́. àwọn bàbá yẹn náà wọ́n gbọ́n pa ìfẹ́ káì. bóun ṣe ń wo ìyẹn ẹ̀rọ ìléwọ́ ìyẹn ti tẹlifóònù òun rí pé àwọn píkṣọ ọ̀dọ́mọbìnrin tó lóun fẹ́ tó kọ́kọ́ jọ ṣe yìí ó lóun ráwọn àwòrán ẹ̀ lóṣìṣì ìyẹn lórí fóònù arákùnrin ọ̀hún. wọn ní ṣùgbọ́n ẹ̀ wá ń kán lóminú torí pé kí ni kò máa parọ́ òun ti yóò fẹ́ o. ní ṣùgbọ́n ọ̀rọ̀ túrọ̀sì wọn ní wàhálà báyìí pé òun ò mọ̀ bí òun lè gbára lé
nítorí pé òun ṣàkíyèsí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ló dàbí ni pé wọ́n yí i ká nígbà tó wá pé bí àbọ̀dá yìí ó láwọn girlfriend tó pọ̀ pé aláàkíyèsí òun ṣe nìyẹn wọ́n wò pé ọjọ́ orí ló ń lọ ó ní kí ni kò ń ṣe báyìí ó ní ọmọ Nàìjíríà ẹ là ń lọ́yẹ̀ o bó tiẹ̀ jẹ́ pé bó ṣe sọ bọ̀dá àti bí wọn tí ì fi wọ́n lẹ̀ tààrà o ṣùgbọ́n wọ́n ní ọba bá wọn ṣe tíbi àwọn òfà bá ń gbá mẹ́sẹ̀jì àbí láti máa pè ó yẹ kó